káàtì ẹ̀ níyàn fẹ́ lo 120 years yọ èjì tó ti wà lọ́wọ́ báyìí yọ kúrò ní 120 lólókù nísìn nígbà tí agbára ṣì wà ó ní rántí ẹlẹ́dàá ní ìgbà ìwé rẹ kí ọjọ́ ẹbí kó tó dé kó tó di pé eruku ń wúkọ́ tètè bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ́ ọlọ́run ó ní ètè kọ́kọ́ máa wá ìjọba ọlọ́run àti ìlú rẹ̀ ó ní gbogbo tó kù àfikún ni ó là máa fi kún fún wa ọ̀pọ̀lọpọ̀ nínú àfikún yẹn là ń lépa mo fẹ́ lówó mo fẹ́ kọ́lé mo fẹ́ bímọ mo fẹ́ ra mọ́tò mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣe ìlú òyìnbó mo fẹ́ ṣe gbá àti ẹlòmíì òjókòó ọjọ́ kan pé tí n bá kú lónìí ibo ni mò ń lọ ǹjẹ́ èyí wà lẹ́yìn ikú àbí tá bá ti kú ó ti tọ́ náà nìyẹn gbogbo nǹkan tó yẹ ká máa rò níyì nítorí pé ayé yìí fúngbà díẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ máa ṣọ́nà kẹsì máa gbàdúrà ẹ máa ṣọ́nà o kẹsì máa gbàdúrà o ta ló lè mọ ìgbà àti àkókò tó kọ́yàwó lè dé ẹ máa ṣọ́nà ṣé wọ́n mọ̀ pé ẹni tí ò sì kì í kú àìmọye tí ò sì kì í tó kú ẹlòmíì ní accident ẹlòmíì wọ́n poison ẹlòmíì wọ́n yìn ní ìbọn pa ẹlòmíì àwọn ayákẹ́là ló pa so o gbọ́dọ̀ wà ní ìmúra sílẹ̀ di ẹlẹ́dàá rẹ pé ìgbàkigbà tí ikú bá dé kí n rí Jésù kí n tó rí ikú ìlépa tó gbọ́dọ̀ ga jù nínú ọkàn wa lélẹ̀ kì í ṣe ká máa lépa àwọn ayé lásán ó dá kéèyàn ní gbogbo nǹkan tí à ń sọ yìí ṣùgbọ́n ìjọba Ọlọ́run ju gbogbo ẹ̀ lọ ó ṣe pàtàkì ju gbogbo nǹkan tá lè máa lépa láyé yìí lọ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ẹ máa ṣọ́nà kẹsì máa gbàdúrà ta ló lè mọ ìgbà àti àkókò tọkọyàwó lè dé ẹ máa ṣọ́nà a gbọ́dọ̀ dàbí àwọn wúndíá tó jẹ́ òmùgọ̀ a gbọ́dọ̀ jẹ́ wúndíá tó jẹ́ ọlọ́gbọ́n kí èròró wà ní àtùpà wa ká máa gbàdúrà láìsinmi láì ṣàárẹ̀ ká máa wà ní ìmúra sílẹ̀ débi gbọ́ Jésù lẹ́ẹ̀kejì torí pé Jésù ò ní pẹ́ dé tí wọn náà bá wo gbogbo wàhálà tó kúnnú ayé ń sìn abo àmì ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì gbogbo ẹ̀ ló ti ṣẹlẹ̀ tán orílẹ̀-èdè ń dìde síra wọn ogun àti ìrọ́kẹ̀kẹ̀ ogun níbi gbogbo èèyàn àjàkálẹ̀ àrùn ìwọ ni ò tí ì ṣẹlẹ̀ ń bẹ gbogbo nǹkan tí Bíbélì sọ pátá ní Matthew 24 gbogbo ẹ̀ ló ti ṣẹlẹ̀ tán torí náà Jésù lè farahàn nígbàkọgbà láwọ̀ sánmọ̀ bẹ́ẹ̀ ni ó máa yọ láwọ̀ sánmọ̀ gbogbo ojú ló dẹ̀ máa rí àtàwọn tó kọ̀ mọ́gi àtàwọn tó dé ládé gbogbo ọlọ́ máa rí èmi àti nǹkan tá a nílò láti ṣe ni pé ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ká fi ìwà ipá sílẹ̀ ká fi ìwà ẹ̀ṣẹ̀ sílẹ̀ ká kọ ìgbé ayé àìwà bí Ọlọ́run sílẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé òdodo ìgbé ayé ìwà mímọ́ ìgbé ayé ìwà bí Ọlọ́run ìgbé ayé àìlẹ́ṣẹ̀ ká kọ èṣù àti iṣẹ́ rẹ̀ gbogbo sílẹ̀ ká dìrọ̀ mọ́ Olúwa Jésù yóò jọba aráyé ẹ yọ̀ ẹ kéde rẹ̀ fún gbogbo àgbáyé èmi náà sọ alóore ń ké báyìí Jésù yóò jọba ní gbogbo àgbáyé ẹ múra láti pàdé rẹ̀ o gbọ́ ohùn alóore ò ń ké sí ọ wípé padà alápẹ̀yìndà ọmọ wọn gba ìmúṣẹ ìlérí tá ó fi fún ọ o Jésù yóò jọba aráyé ẹ yọ̀ ẹ kéde rẹ̀ fún gbogbo àgbáyé Jésù yóò jọba ní gbogbo àgbáyé.